Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Ẹ kú ọdún olókun èyí tí kábíyèsí ṣe. Wọ́n ní kábíyèsí sanction àwọn olórí kí wọ́n má participate nínú ọdún yìí. Wọ́n ní ṣùgbọ́n gbogbo àwọn olóyè, àwọn ìjòyè, àwọn ará ìlú wọ́n ní kò dáa kí kábíyèsí ṣe bẹ́ẹ̀. Kí ni ìdí tí kábíyèsí fi sanction àwọn olórí pé kó má participate nínú ọdún 2024 Olókun festival? Wọ́n nítorí pé wọn ò gbọ́ràn sí kábíyèsí lẹ́nu o, pé gbogbo nǹkan tí kábíyèsí sọ fún wọn kò ṣe, kò sí èyí tí wọ́n ṣe nínú gbogbo ẹ̀. Ẹ̀yin èèyàn lẹ́yìn náà mọ̀ wípé kábíyèsí ti sọ fún wọn pé kán kó lọ sí ilé èyí tí kábíyèsí rà fún wọn. Èèyàn kan tá a gbọ́ pé ó kó ẹrù ẹ̀ òun ni olórí Tèmítọ́pẹ́ àti Dr. Elizabeth. Wọ́n láwọn tó kù wọ́n ní wọn lọ kúrò nínú palace. Wọ́n ní ṣe ni wọ́n ń fi ènìdénì fi ọ̀la dá ọ̀la. Ẹ̀yin èèyàn lé wọ́n ní Olókun festival yìí wọ́n ní àǹtí wáyé torí ẹ̀ wá láti London láti wá participate nínú ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n kábíyèsí ní olórí kankan wọn ò ní participate nínú ọdún Olókun nítorí ọdún Olókun happiness ni ọdún yìí wà fún, ayọ̀ ni ọdún yìí wà fún, ìdùnnú ni ọdún yìí wà fún. Kábíyèsí dẹ̀ ní láti ìgbà tí àwọn tí ń gbégbèsè pé àwọn fẹ́ mú ìyàwó àwọn padà wá sínú palace, wọ́n ní kò sí happiness, kò sí ìdùnnú nínú palace. Wọ́n ní ṣe ni àwọn olórí ni wọ́n ń ṣe nǹkan tó wù wọ́n nínú palace. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Wọ́n ní bàbá kábíyèsí gan wọ́n ní wọ́n gbégbèsè lórí ọ̀rọ̀ àwọn olórí tí kábíyèsí sanction pé wọ́n ní dá sí ọdún Olókun 2024 ìpè wọ́n ní kábíyèsí kán má ṣe bẹ́ẹ̀ pé àwọn ayé wọ́n máa sọ wọ́n lẹ́nu. Ẹ̀yin èèyàn lé wọ́n ní inú kábíyèsí ò dùn sí ọ̀rọ̀ àwọn olórí o. Wọ́n ní nǹkan tó mátà sí kábíyèsí nísìn òun ni bí ìyàwó wọn àti ọmọ wọn á ṣe padà wá sí inú palace. Wọ́n ní wọn fẹ́ gbọ́ nǹkan kan yàtọ̀ sí yẹn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist yìí. Wọ́n ní àwọn aráàta àwọn ni wọ́n dá sí ọ̀rọ̀ festival yìí fún kábíyèsí. Wọ́n nítorí kábíyèsí wọn jẹ́ kí àwọn olórí kan ṣe nǹkan kan nínú ọdún Olókun. Wọ́n ní bí a ṣe gbọ́ o, wọ́n ní allegedly o, wọ́n ní Ashley gan ó lọ sí Brazil ó lọ ra àwọn nǹkan tí wọ́n lò fún ọdún Olókun. Wọ́n ní àwọn olórí wọ́n ní wọn ò fẹ́ kí wọ́n dáwọ́ sí festival yìí. Wọ́n ní kábíyèsí sanction wọn. Wọ́n ní kábíyèsí mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tí wọ́n ṣe yìí ni láti sanction wọn láti má darapọ̀ mọ́ ọdún Olókun èyí tí wọ́n ṣe. Ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Ọdún Olókun ó jẹ́ ọdún èyí tí ó jẹ́ pé wọ́n ń ṣe ní Ilé Ifẹ̀ èyí tó jẹ́ pé kábíyèsí àti àwọn ará ìlú tí wọ́n máa ń jọ ṣe. Wọ́n ní ọdún ayọ̀, ọdún ìdùnnú ni ọdún Olókun. Ẹ dẹ̀ mọ̀ pé ti last year ó dàbí pé olórí Ashley òun ni ó ṣe aṣojú ọdún Olókun ti last year, ṣùgbọ́n yíyà yìí wọ́n ní ó ti bá kábíyèsí sọ̀rọ̀ nípa ẹ̀. Wọ́n ní bá ṣe gbọ́ ni o, wọ́n ló lọ sí Brazil lọ ra àwọn nǹkan tí wọ́n fi máa ṣe ọdún Olókun. Kábíyèsí sanction àwọn olórí nínú ọdún Olókun. Ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist TV Àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o Àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Àtúndé o Àtúndé, Mashola Gist TV Àtúndé. Ẹ̀yin èèyàn lé wọn ní inú ń bí kábíyèsí sí àwọn olórí nítorí àwọn olórí yìí wọn gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé lórí ọ̀rọ̀ ìpè kí wọ́n múùfù ẹrù wọn lọ sí ilé tí kábíyèsí rà fún wọn. Wọ́n ní gbogbo nǹkan tí kábíyèsí ń sọ wọ́n ní pàbó ló ń já sí. Wọ́n ní torí ẹ̀ ní kábíyèsí fi lọ gbé representative àwọn customary court dìde wípé olórí tí ò bá kó lọ sí ilé tí àwọn rà fún àwọn
máa divorce ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n ọdún Olókun yìí wọ́n ní Kábíyèsí ní kò sí olórí kankan tó máa participate nínú ẹ̀, pé wọn ò ní bá wọn péjọpọ̀ láti ṣe. Ṣùgbọ́n wọ́n ní bàbá Kábíyèsí àti àwọn olóyè àti àwọn ẹbí Kábíyèsí ní kò dáa kí Kábíyèsí ṣe bẹ́ẹ̀, pé kí wọ́n fi wọ́n sílẹ̀, kí wọ́n kàn jókòó, kí wọ́n yẹ wọn sí lọ́jọ́ yẹn. Ṣùgbọ́n wọ́n ní àwọn kọ́ ni wọ́n organize gbogbo bí wọ́n ṣe ṣe ọdún Olókun, allegedly bí a ṣe gbọ́ ni o. Ẹ̀yin èèyàn lé, a gbọ́ wípé àwọn olórí wa àǹtí wa R àti M wọ́n fi ariwo ta wípé Queen Naomi yẹn àwọn máa make sure pé wọ́n ní padà wá sínú palace. In fact gan, a tún gbọ́ pé àǹtí wa M lérí wípé àfi tí àwọn ò bá ń ṣe ọmọ ìgbéra ni Queen Naomi máa padà wá sínú palace. Wọ́n nítorí pé Kábíyèsí fún Queen Naomi ní owó láti bẹ̀rẹ̀ gold business. Wọ́n nítorí ẹ̀ wọ́n ní inú olórí àǹtí wa M kò dùn. Wọ́n ní ṣe ló fi àkékọ́rí. In fact gan, a gbọ́ pé ó bínú jáde kúrò nínú palace. Èmi ò kàn ṣe gist yẹn ni, ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn allegedly. Gbogbo wọn lérí wọn lẹ́ka wọn ní Queen Naomi kò ní padà wá sínú palace. Ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé wọn kì í ṣe Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, wọn dẹ̀ kì í ṣe ọba. Kábíyèsí ọba ni wọ́n bá lórí ohun gbogbo ni. Tí Kábíyèsí bá láwọn fẹ́ mú ìyàwó àwọn padà wá sínú palace, kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí ọ̀rọ̀ yẹn. Ẹ̀yin èèyàn lé, lórí ọdún Olókun wọ́n ní Kábíyèsí sanction wọn o. Wọ́n ní wọn jẹ́ kán ṣe anything pertaining to ọdún Olókun ju kó jókòó lọ́kọ́ yẹ wọn sí. Àwọn olórí yìí wọ́n ń lèka wọ́n ń lérí sí Queen Naomi. Látọjọ́ tó ti ń lèka tó ń lérí, Queen Naomi ò sọ̀rọ̀, wọn ò gbìn. Ibi tọkọ wọn ní kán jókòó sí ni wọ́n jókòó sí. Àwọn ni wọ́n ń wá Queen Naomi kiri. Recently la gbọ́ tí Ashley lọ sí Royal Mansion tó lóun fẹ́ rí Queen Naomi, tí Queen Naomi ní kó má wá wọn wá mọ́. Ẹ̀yin èèyàn lé, kí ló dé gan-an? Kí làwọn olórí ń wá kiri? Kí ló sọnù lọ́wọ́ wọn tí wọ́n ń wá? Ibi tí Kábíyèsí fi wọ́n sí, wọn jókòó síbẹ̀. Wọ́n ní palace yìí làwọn fẹ́ jókòó sí tipátipá. Wọ́n láwọn ò ní kúrò ní palace. Kábíyèsí dẹ̀ ní rárá o. Nǹkan tí àwọn bá ṣe, táwọn bá sọ fún wọn náà máa ṣe, pé torí ọba. Kábíyèsí ní àwọn fẹ́ gba ìyàwó àwọn àtọmọ àwọn padà. Àwọn olórí yarí. Kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe ẹ̀yin olórí. Ìzáìdà kẹ́ ẹ gbà kámú. Ìzáìdà kẹ́ ẹ gbà kámú. Kí ló dé tí ẹ fẹ́ kí ìlérí tọ́lọ̀ ń ṣe nínú ayé Kábíyèsí àti Queen Naomi kó wá sáyé? Ṣẹ́yìn lọ́lọ́run ni. Ṣẹ́yìn lọ́lọ́run ni. Kábíyèsí ti sọ fún yín, wọ́n láwọn fẹ́ kí ìyàwó àwọn àtọmọ àwọn padà sínú palace. Ẹni rárá. Ní ìsìn Kábíyèsí sọ fún yín pé ẹni tí ò bá ti kó lọ sí ilé èyí tí àwọn rà, kí wọ́n lọ sign divorce paper. Ó dìgbà tí Kábíyèsí bá bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ tó jẹ́ pé ó máa yẹ̀yẹ́ yín kẹ́ tó gbọ́ràn. Ẹ̀yin èèyàn lé. Queen Naomi èèyàn dáadáa ni wọ́n. Ìyàwó alálùbáríkà ni wọ́n. Ìyàwó ìtùnú, ayọ̀, ìbùkún tó mú wá fọ́kọ òní Queen Naomi. Èèyàn kan bí mi, màmá mi kan tó jẹ́ pé lórí social media wọ́n ń test mi lórí page mi náà ni wọ́n ń béèrè pé àwọn gbọ́ pé wọ́n ní Queen Naomi ti lọ marry ọkùnrin mi. Ẹ má gbọ́ ọ̀rọ̀ burúkú o. Queen Naomi ò lọ marry ọkùnrin mi o. Queen Naomi wọ́n sì wà ní ilé Kábíyèsí, ìyàwó wọn ní. Queen Naomi ò fi Kábíyèsí ṣeré rárá. Wọn ò fi Kábíyèsí ṣeré. Kábíyèsí ò dẹ̀ fi Queen Naomi ṣeré. Kò dẹ̀ sẹ́ni tó máa tú wọn, kẹ́ni tó bá lò máa tú Kábíyèsí àti Queen Naomi ká. Ọlọ́run á kọjú ìjà sẹ́ni yẹn. Bó dẹ̀ ṣe máa rí láṣẹ Ọlọ́run nìyẹn. So ẹ̀yin èèyàn, fídíò yìí ti ń gùn. Wọ́n ní Kábíyèsí sanction àwọn olórí o. Wọ́n lọ́jọ́ ọdún Olókun yìí. Wọ́n ní wọn jẹ́ kán participate ju ikán jókòó lọ. Wọ́n ní ìjókòó nìkan ni wọ́n fi yẹ́ wọn sí. Wọ́n ní ṣe ni ojú wọn ló lérò fún omi. Wọ́n ní inú wọn ò dùn rárá nítorí pé Kábíyèsí ò jẹ́ kán dá sí gbogbo wọn. Preparation ọdún Olókun àti ìnáwó àti gbogbo ẹ̀. Ẹ mọ̀ pé ká ní Kábíyèsí nìkan ṣe, wọ́n ti máa ṣe fẹ́fẹ́ rìrì, wọ́n máa ṣe fọ́rífọ́rí wọ́n mọ̀ ṣe jù. Fọ́rífọ́rí náà mọ̀ ṣe jù fún Queen Naomi. Queen Naomi ò dẹ̀ rí wọn rò, wọn ò rí ọ̀rọ̀ wọn rò báyìí. Queen Naomi bá ṣe wà yẹn, wọ́n ń sọ̀rọ̀ àwọn olórí yìí because ọ̀rọ̀ wọn ò mátà. Ṣùgbọ́n àwọn náà máa ń sọ̀rọ̀ Queen Naomi. Mi mọ̀ bóyá tẹ bá ń sùn bóyá Queen Naomi lẹ̀ ń rí lójú àlá ni. Tó jẹ́ pé anytime tẹ bá ti gbá aago pé fẹ́ bá Kábíyèsí sọ̀rọ̀ bá ọ̀rọ̀ Queen Naomi lẹ̀ máa sùn. Ẹ̀yin èèyàn lé bá ṣe gbọ́ gist la ní ká mú wá fún yín. Wọ́n ní ọdún Olókun tí ọdún yìí 2024 wọ́n ní Kábíyèsí sanction àwọn olórí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àdúrótì yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo support yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi dá sọ́rọ̀ yín.
tẹ́ ẹ ní sẹ́mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ̀ ń subscribe, ẹ̀ ń like, ẹ̀ ń share. Ọlọ́run Elédùmarè á bá mi dá sọ́rọ̀ yín. Ọ̀rọ̀ yín ò ní dojúrú o, ẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí òkè òkè ní ọlá yín á máa lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.